Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa mú wá fún yín. Update lè ta mú wá fún yín bí kábíyèsí olúwo ọba Abdulrasheed Eluwan olúwo of Iwo Land ní Ọ̀ṣun State bí wọ́n ṣe físítì ẹbí àwọn bàbá Àjàní Bello ní ìlú Ìbàdàn, bí wọ́n ṣe físítì ẹbí bàbá tí wọ́n papòdà náà ni a ní ká fún yín ní update ẹ̀. Kábíyèsí olúwo wọ́n ṣàdúrà fún àwọn ìyàwó bàbá because nǹkan tí èèyàn lè ṣe tí ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa tó bá papòdà náà nìyẹn, ká kàn sí àwọn ẹbí ẹ̀, ká fi àdúrà ká fi sin ẹni tí ó papòdà, ká rí i pé èèyàn pàrọwà fún wọn wípé kán má kọ́kàn, pé kí wọ́n di Ọlọ́run mú because bó pẹ́ bóyá gbogbo wa náà ni a jẹ gbèsè kú, kí Ọlọ́run má ti jẹ́ kí ó yá báyìí. So kábíyèsí olúwo wọ́n ṣàdúrà lọ́pọ̀lọpọ̀, gbogbo ẹ̀ náà ni ẹ ti ń rí yẹn bí kábíyèsí olúwo bá ṣe físítì àwọn ìyàwó Alhaji Muideen Bello oníwàásí àgbáyé. Kí Ọlọ́run ọba wa fi orí jìn bàbá, kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, kí Ọlọ́run wa ó fi wọ́n sí inú ọgbà ìkẹ́, ọgbà ìgẹ̀ because àdúrà náà ló kù tí a lè máa ṣe fún bàbá tí wọ́n sì àyè Alhaji Muideen ní ìlú Ìbàdàn ní ìlú Lápòbọ̀ ní ojú orin. Wa alaikum salam wa alaikum salam rahmatullahi wa barakatuh. Ẹnìkan nínú àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa tí wọ́n tẹ̀lé àwọn ìlú èyí ni wọ́n ṣe fi sí èyí ni wọ́n fẹ́ kí ẹ̀kọ́ ara fẹ́ra kù. Ìpẹ́ ní ogun Ọlọ́run ní fi nípa wọn. Ọlọ́run ní fi nípa wọn. Wa alaikum salam. Èyí ni bí kábíyèsí olúwo of Iwo Land ọba Abdulrasheed Adéwálé Àkànbí bí wọ́n ṣe físítì àwọn ìyàwó Alhaji Muideen Àjàní Bello ní ìlú Ìbàdàn ní Àkóbọ̀ ojú orin. Èyí ni àwọn ìyàwó bàbá ọ̀rọ̀ wa fi sí ẹgbẹ́ kan náà láti ìjẹta bàbá wọn lóhùn sí ibẹ̀ pẹ̀lú wa ń bí. Wọ́n gbé ọ̀pá abẹ́yẹn àwọn abẹ́rẹ́ àjọ tó kù sí nígbà yẹn àti ọ̀pá àṣẹ bàbá wọn lóhùn. Gbogbo ibi tí wọ́n fẹ́ lọ níjẹta wọn àti lọ́mọ ńgbà tí ìfọ̀mísà sẹ́wọ̀n. Èmi náà ò mọ bí mo sì fẹ́ sọ fún wọn. Àgbà tí wọ́n pè mí, wọ́n á pè mí kí n lòun sunkún sí ìṣọ́ tí mo sọ fún bàbá. Àwọn náà tó wá dákẹ́ sí tó bí ìṣẹ́jú mẹ́wàá kan tó dé tí mò ń gbọ́ àwọn, mo ní mò ń gbọ́ yín. Nísàn kan náà ni ẹ sì gbé ọ̀pá àṣẹ àti mọ́tò ńlá lóyá kan máa ń lọ. Wọ́n fẹ́ wá ṣùgbọ́n nítorí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọrọ òye gẹ́gẹ́ bí tí bàbá wa máa sọ. Àwọn ní wọ́n á tún wá dìbò lónìí o, àwọn bọ̀ wá káwọn ìyá wa wọ́n rí àwọn gbogbo àná yẹn gbogbo ibi tó yẹ kán lọ wọn lè lọ látàárọ̀ báwọn àlejò ṣe ń wá tó wọn tó sí bàbá lé ní wọn ò gba àlejò kankan nítorí pé ìfẹ́ bàbá tí ń bẹ ní ọkàn wọn. Mo rò pé ìyàwó àgbà ọ̀rọ̀ tí mo tún wá fẹ́ sọ yóò yé wọn. Wọ́n kàn pè mí ní bàbá kàn pè mí wọ́n ní kí n máa bọ̀ ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ fẹ́ nìkan tí àgbẹ̀ máa ní máa bọ̀ yẹn sọ fún bàbá wa pé bàbá ń pè mí o. Nígbà mo tó débí ìyẹn tó sọ fún mi pé àwọn làwọn ránṣẹ́ sí mi. Nínú ọ̀rọ̀ tí wọ́n sì bá mi sọ̀rọ̀ bàbá wọn olúwo jẹ́ kan bẹ́ẹ̀ láì jẹ́ pé bàbá wà ń bẹ̀. Bàbá náà ní wá jẹ́ pé láti jọ tí ẹ̀jẹ̀ táì ọkàn wọn balẹ̀ ara wọn balẹ̀. Lẹ́fẹ̀ẹ́ àtúndìdè lónìí pé ẹ̀yin làwọn bọ̀ wá pé o ẹ̀kú délé bàbá wa o. Bàbá wa olúwo lẹ rí wọn
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan ọpẹ́ lọ́lọ́run ni àmọ́ bàbá bímọ náà ọpẹ́ ni bàbá ẹ̀ńtà nífẹ̀ẹ́ náà bá lọ sábì Ọlọ́run léèrè. láyé ṣe àlọ́ àmọ́ ìyá fáàlù fáàlù ṣe àlọ́. òun ló ní èmi gan bó bá ní mọ́ dìde ń bí mi ẹ̀yìn gbọ́dọ̀ dìde ń bí wọ́n bá ní àti bí wọ́n tó ń gbé mi lọ òwò tí wọ́n mọ̀ gbé mi tí wọ́n sì fẹ́ lọ sinmi. ilé yìí ṣe lé ẹkún ilé ayọ̀ ni wọn ò sì gbọ́dọ̀ fẹ́ kún rántí ilé má jẹ́ kéèyàn kan máa sunkún ìjà máa ṣe àjà dúpẹ́ àwọn èèyàn mi ò tí ọmọ mi ò bímọ láyé ọmọ mi ò ráyè kọ́lé wọ́n ti ṣẹ́yún ẹ̀ ẹlòmíì ọmọ ọdún kan ló kú ọmọ mi ìjọ súná ló kú tóun kò fẹ́ yàwó obìnrin mi ò lọ́kọ wọ́n sì bí bàbá yìí wá 84 àdúpẹ́ kò sí àfáà mi ò tí ì rà àfáà tó tó tí ń sọ tó nítorí owó tọ́lé yẹn fi máa ń ma àfáà ọ̀pọ̀ àfáà wà tí ò sòótọ́ nítorí owó ìlú tí ọba ti jẹun ọ ti rí i pé wọ́n fún mi 1 million bí omi bá sọ̀rọ̀ ṣàtì ń bọ àbí kíní kan ìníró gbà tí nǹkan ọba dá ẹ wo bàbá èyí tí wọ́n sì gbélẹ̀ kò ní bàjẹ́ ẹ̀yin wọn dáa ju ojú wọn gan lọ ìyẹn ò jẹ́ kí inú wọn dùn wọ́n gbé kiri síwájú ní káyọ̀ gbogbo tó ń ṣe tó gbọ́ ni tó ń ṣe kiri Olúwa mi. bàbá ń ṣe dáadáa o ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ ni ẹ̀yin kọ́ lẹ ní wọ́n ya yín lò gbogbo ní ẹ̀yà àtọwọ́ àtẹ̀mí ìwó lọ́jẹ́ tí a gẹ́gẹ́ bí Ọlọ́run sì sọ bàbá yìí ó sunkún wáyé ṣùgbọ́n rẹ́rìn ẹ̀mẹ̀ pé wọ́n ní àwọn onítìrà kan ló ní wàhálà dákàyà ibùnú ádámà ìyàlùkà ànáṣọ àwòláàkà yálìyàkúnà sùúrà fáàmìl fínà fòsíkà áyàkúnà ìsábàkà. Takbir. àwọn ni fíyàwó mímọ̀ òtíkà dá ìka mọ̀ sí wọ́n ìyẹn ni ọ̀rọ̀ double jeopardy wọ́n sunkún wáyé kò tún sunkún lọ òun dunnú sí ni ẹ mọ̀ pé wọ́n nígbà wọn bímọ ilé ayé ó sunkún gbogbo èèyàn gbogbo àwọn tí wọ́n wá báyà ọmọ kí ni ẹ ń ṣe àwọn ọmọ dunnú wọ́n fi ń ṣe ẹ̀yẹ ní pé káàbọ̀ sí káàbọ̀ sí ilé ayé ogún yìí tí ò sí sinmi bàbá ti sinmi nísìn ìsinmi wo ló wà rí kò sí ẹ̀dá kan ò nísinmi ìjọ ìsinmi lọ́jọ́ òkú máa bó wá lọ́jọ́ ìsinmi èèyàn sóòtún sinmi ni àbó ò ní sinmi ìbẹ̀rù ni àtúbọ̀tán bàbá yìí ti látúbọ̀tán
tó sòótọ́ ni wọ́n sòótọ́ Sheikh Muyideen Bello wọ́n sì dá òótọ́ mọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ gbogbo ẹ̀ níwò àwa ìwò ìlú òótọ́ ni èmi tí mo sì wà ń bẹ̀ ọba àkọ́kọ́ mo sọ òótọ́ ń bẹ̀ wọ́n sì dá mọ̀ torí ẹ̀ ní òfin ní parẹ́ aláwọ̀ mọ́yì tí wọ́n gbélẹ̀ kò ní parẹ́ ìjọ kan ìjọ tí wọ́n ní nìyẹn bàbá ló ní ìjọ òun bàbá ló dájọ́ ńlẹ̀ ṣùgbọ́n èmi náà fi mú wọn ò kú kí n pé bóyá n ó gbé rostress wá bá wọn ò rí pé ń gbé ọjọ́ mélòó mo gbé owó wá bí wọ́n lè mí ní àwọn ti jẹ́ president general worldwide ní gbogbo ayé ó dá wọn sì fìwé lé wọn lọ́wọ́ president general nígbà wọn ó tún ṣe ọjọ́ bí wọn 80 ẹwà ń bẹ̀rẹ̀ ní palace wọ́n ní wọ́n gbà wọ́n bí ọmọ ń sáyé ọmọ bá ń sunkún pé ilé ayé burúkú yìí ayé ìyà iye tẹ̀yàn àwọn èèyàn bá ń fi sí ẹ̀yẹ́ ṣe káàbọ̀ wọ́n á kí ìyá kú ewu ọmọ ni o ìmọ̀ yẹ̀yẹ́ ni wọ́n fọmọ sí wọ́n wá ní fáàmì fínà fìsíkà wọ́n ní ẹ sọ fọ́mọ kó ṣeré dáadáa ńlé ayé o kó sòótọ́ o fáàmì fínà fìsíkà á ń yà kún náà ìsáàbàkà ṣe dáadáa o kó sòótọ́ ni o kó sì sin lọ́hùn má mú kíni má mú orogún pẹ̀lú Ọlọ́run òótọ́ ni o sì sọ níbi ọba ti rí òótọ́ má parọ́ ń bẹ̀ o wọ́n ní fíyà omi mọ̀ ò tí kà nítorí nígbà tó bá ń lọ àwọn èèyàn wà máa sunkún kó o ti fi àwọn ẹlẹ̀ ṣé ọ̀ sunkún lọ ni so wà tún sunkún lọ wá sunkún wáyé wa so ń bọ̀ ń gé èèyàn bá ń lọ bàbá yìí ti mọ ó sì ó dunnú lọ ni bàbá rẹ̀ lọ ni ilé yìí ọ̀pàdánù ẹmọ yẹ ká fẹ́ kún ẹni tó bá ti fẹ́ sunkún láti èmi lọ wá bí ẹni alihamdulilayi ni ká má ṣe Ọlọ́run torí bàbá yìí òun dunnú tiẹ̀ ní kò fẹ́ jẹ́ kẹ́ ẹ sunkún ẹ̀yin ìyá wa ṣé ti gbọ́ alájà wọn ò fẹ́ jẹ́ sunkún o torí wọ́n fẹ́ jẹ́ kí ilé yìí kó tún dáa ju tí wọ́n bá ń fẹ́ kún rántí ilé yìí ẹni tó bá sọ pẹ́ jù Ọlọ́run ó gbogbo fún wọn nínú ẹ̀yin ìyá wa ẹnu omi ẹjẹ inú ẹnu gbogbo ẹ má sunkún o torí tẹ́ ẹ bá ti sunkún bàbá yẹn súnmọ̀ láyà mú tù fi yá wà láyà yá lẹ́yìn ìgbà téèyàn bá lọ láyà mú tù kò ní kú yóò máa ṣẹ̀mí so òun wòye òun wá rẹ́rìn tẹ́ bá ń sunkún yóò máa wò pé bàbá sì sòótọ́ láyé o òótọ́ náà ni ó tún sọ fún ẹ̀mí yín o ara nìkan lẹ́wà báyìí o ṣùgbọ́n ẹ̀mí yín òun kọ̀nẹ́ẹ̀tì o bàbá ò fẹ́ jẹ́ kẹ́ bàbá ò ní láìkẹ́ o. wa ma tuqaddimu li anfusikum min khairi tajidu inda Allahi náà ni bàbá wa ń sọ. bàbá ò ní àwọn ń dunnú ni o wọ́n sì ń dunnú nígbà wọn wà láyé wọ́n ń dunnú ni wọ́n máa ń sòótọ́ ẹni sì máa fún wọn ní ṣé ẹni tí bá ti ń sòótọ́ inú ẹ̀ máa dùn ní bẹ́ẹ̀ ṣe ń wè mí inú tèmi máa dùn ní n ò sún fún ẹnìkan rí torí mi kọ́ mo lè ṣé mi mo lẹ ẹyẹn ni bí ìyá mi wọ́n papòdà mi kọ́ mo ní ṣé mi mo ní ni ìbọ́kàn bí mi ni adélé ayé la pàdé bóyá bímọ gan òwò kọ́ lọ lọ́mọ Ọlọ́run ló ní ntọ́ bá sì wọ Ọlọ́run ló lè fi ara tó bá wù ló lè fi dá tó bá ti sunkún ó máa dùn yàn náà pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara nù
àmọ́ tẹ́ ẹ bá wo inú ẹ̀mí dáadáa tẹ́ ẹ sì mọ tí bàbá dúró fún mo mọ̀ pé ìyá wa ẹ̀yin lẹ súnmọ́ bàbá dáadáa nígbà táwọn náà ti dé òótọ́ lẹ́yìn náà. ẹ wá máa ẹ jẹ́ kí òótọ́ yẹn kọ́ máa lọ ẹ máa sọ fáwọn èèyàn ẹ máa sọ Àìṣà ṣe tiẹ̀ àbí ìyàwó lẹ́yìn ìgbà táwọn bí tó pa Àìṣà sí yìí ó dúró ní ẹ̀yin lọ́kùn ẹ̀yin ní bàbá nulẹ̀ nísìnyí o. nígbà tí jẹ́ bàbá Muyideen Bello nù ilé yìí nísìn ṣé ilé ẹkún lẹ fẹ́ jẹ́ ó jẹ́ ni ilé ayọ̀ ẹjọ́ ẹ má jà sí ọlọ́run o ẹ má bi ọlọ́run léèrè bó ṣe ṣe o 84 èmi gan gbàdúrà kémi náà di 84 kí n tó di àwọn ò tí àti achieve ní tí bàbá achieve yẹn ẹni tó achieve 84 láàárọ̀ ọmọ ọdún kan tí ó láàárọ̀ ọmọ ọdún méjì ọmọ ẹjọ́ kejì nǹkan. láàárọ̀ ọmọ ọjọ́ sáàrẹ̀ jẹ́ ẹni tí ó fẹ́ ṣe wedding dájọ́ sọ́nà. bàbá fẹ́ yàwó bàbá bímọ kí lè yẹn lé ò ṣe. ọmọ wọn tó ti bímọ. wọn wá gbélé ayé sáyà wọn á ń ṣe dáadáa wọn á ń sọ̀rọ̀ bí nǹkan bá wọn abépo bá wọn sọ ìyá ń já àwọn èèyàn wọn ní báyìí ní o wọn ò sì kọ ẹ pé nìkan wọn ìfòyà o bẹ̀rù àti sọ ẹ pé báyìí ló ṣe rí o. bàbá yìí sì kọ́ lọ́pàá rìn. ẹbí àáfàá mélòó ní ń sọ àti Alhaji Muyideen Bello ti ń sọ. èmi aláwòmọ́ yìí lórí tèmi kò ní bàjẹ́ o. tí ń jà aláwòmọ́ yìí ní pé Ọlọ́run ń bẹ pẹ̀lú mi yóò sì máa gòkè ní aláwòmọ́ yìí ní ìjọ wa 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 bọ́lúwa ṣe ń bẹ pẹ̀lú yín lọ́lúwa ń bẹ pẹ̀lú àwa wílé jẹ́ bẹ́ẹ̀ tolúwa ní aláwòmọ́ yìí ní ìjọ wa aláwòmọ́ yìí ní bàbá tí wá aláwòmọ́ yìí ní ìjọ wa ìdáyà tó mọ̀ ṣe níyà wa aláwòmọ́ yìí ní ìjọ wa bọ́lúwa ṣe ń bẹ pẹ̀lú yín lọ́lúwa ń bẹ pẹ̀lú àwa wílé jẹ́ bẹ́ẹ̀ tolúwa ní aláwòmọ́ yìí. ẹ máa dápọ̀ àwọn ìyá wa náà sínú ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ò tètè rí wa aláwòmọ́ yìí ni mo bá ròde ìkẹ́ àtọ́lá kò níṣẹ́ ńlá bẹ́ẹ̀ bá ń wá wa bẹ́ẹ̀ ò tètè rí wa aláwòmọ́ yìí ni mo bá ròde ìkẹ́ àtọ́lá kò níṣẹ́ ńlá. ẹja ń mú ayọ̀ buwánú lé padà òde bàbá ń bẹ pẹ̀lú wa àbọ̀ lọ o wọ́n kàn papòdà ní o ẹ káàbọ̀ wọ́n àlékún sálà ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ mọ́ wa ọlọ́run sọlá fún bàbá ọlá tọ́lọ́ ń ṣe fún pọ̀ èmi ò tí ì nírú ọlá yìí kémi náà ní ẹ̀yin la tún wò báyìí ń gba gbọ́dọ̀ wà máa rí o tábà ti fẹ́ rí bàbá ẹ̀yin ni káwá wò wá tábà ti rí yín báyìí àti rí bàbá mi a sì fẹ́ bá ìbànújẹ́ pàdé ó tọ́ lèmi sọ fún yín yìí o ìwà sọ fún yín pé ọmọ ẹgbẹ́ èmi ṣé mo fẹ́ dákún ẹkún yín ni àbí mo fẹ́ ẹbí rẹ̀ mi lẹ́kún lọ́lọ́run ọ̀rọ̀ ọlọ́run lèmi wá sọ mo gbọ́dọ̀ rẹ̀
n gbọ́dọ̀ mú ìbànújẹ́ tó wá àwọn ọmọ sunkún níbo gbogbo ògbà bàbá ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló fi hàn ó ní gbogbo ògbà lára yìí ní sunkún ọmọ ìyá rẹ̀ kí lọmọ ìyá bẹ́ẹ̀ bá ti làágùn ó ń sunkún nù nígbà wo lò wọ́n nígbà wo là lè lọ bọ́lọ́n bá ti sọ ń bọ́ ọyá nù Ọlọ́run sì ti ẹ̀yin ni a gbọ́dọ̀ wò báyìí o ẹ̀yà dúró ni o ẹ mọ̀ fáwọn èèyàn ní ọ̀rọ̀ tí ó tù ọ́nú ó gbọ́ ọ̀rọ̀ bàbá ni ẹ máa bá a rántí ẹ̀mẹ̀pẹ́ yìí ni ẹ súnmọ́ jù ẹ̀yin lẹ́jọ́ ń wọnú àwọn ní ẹ̀mẹ̀yìn jù bàbá fẹ́ gbọ́rọ̀ inú kọ̀rọ̀ yàrá ẹ̀yin láwà bá ń gbé kí ni bàbá bó lè ọ̀rọ̀ bàbá ṣe rí ẹ̀yin lẹ lè describe wọn ebi ta làwà kàn tí máa ń rí máa ń bá wọṣọ tán kò sí dẹ́yìn òrí ń pa bàbá àti tọ́lọ́wọ̀n bá fi hàn yín ló kù tó jẹ́ kọ̀kọ̀ ẹ̀yin tá a sì fẹ́ rí ẹ má jẹ́ ká rí àní rí bàmíjẹ́ lọ́dọ̀ àánú Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run tí kẹ́ ẹ máa rí àwọn èèyàn lẹ́kún láti inú ilé yìí ẹ má jẹ́ kíṣẹ́ iṣẹ́ bàbá ò gbọ́dọ̀ parẹ́ o àwọn ọmọ gbogbo ń tá a bá lè ṣe aláwọ̀mọ́ yìí wọ́n ní èmi ní president general so iṣẹ́ ń bẹ kò sì ní parẹ́ ní ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ ń gbá àwọn nurse party nǹkan bẹ́ẹ̀ làwa náà ṣe àyè ní yunifásitì tí wọ́n ní gbogbo àwa náà nù Ọlọ́run ó ṣe ànífilẹ̀ o ó ti bẹ̀rẹ̀ náà nù bàbá ti gbé tiẹ̀ ti gbélé alọ́ ti gbélé ńlọ àjọṣe ẹkún ò ní jẹ́ tiwa iṣẹ́ ò ní jẹ́ tiwa a sì ti mọ́lọ́n lọ́kan lọ́gbọ́n tó ga jù àbẹ́gbọ́ níbi ẹ bá ti rí tí wọ́n bá ti mọ́lọ́n méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ti ń bọ̀ ìjà àgọ̀ lọ́wọ́ àbẹ̀ kan ṣoṣo ìṣẹ́ntó tó sìn kò sẹ́ntó tó bọ àfọlọ́hún ọba èmi ò lè má sọ̀rọ̀ ń pa ẹ má bọ̀rìṣà mi ò lè má sọ̀rọ̀ ìbọ̀rìṣà mi nfẹ́ràn rẹ̀ mo hé tiẹ̀ abẹ́gbọ́ ẹ bá ń fẹ́ ṣe mi ò lè má sọ so mo ti sọ ẹyin táwo ó sì gbé lọ́wọ́ nínú àlàyé pé Ọlọ́run bẹ pẹ̀lú wa Ọlọ́run wà pẹ̀lú yín o ní kí n wá bá yín kí n wá kí èmi ò lọ́rọ̀ míì tí mo lè sọ ní kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín pé Ọlọ́run lọ́ba yóò sì máa wà pẹ̀lú yín yóò dẹ̀ dúró tì yín yóò bá yín gbẹ́rù yín á sì jọ gbé ni àní dára wa dáa ẹ ti gbọ́ yóò dáa o kábíyèsí Ọlọ́run kábíyèsí Olódùmarè ṣe o kò ṣe mo sì fẹ́ máa rí ẹ̀rín tẹ́ fi pàdé wọn náà ní ẹja máa rí ìdùnnú ni o bàbá yóò pàdánù o bàbá ìrẹ́rìn lọ ni o dá ìka mọ̀ sùúrù rà kí yá omi mọ̀ òtí kà ìrẹ́rìn lọ ni kò sunkún ó sunkún wáyé ọ̀rẹ́rìn lọ wọ́n ti ń fà wá sí ẹ̀yẹ nísìnyí ìwọ́n tó bá ń ṣẹ̀ ẹ̀yẹ ní bí ọ́ ṣe àwa náà ó sì mọ dunnú ni ẹkún ò ní gbẹ̀yìn ayé wa ẹkún ò ní jẹ́ tiwa o ìdùnnú ayọ̀ àtàlàáfíà ní inú ilé yìí yóò ga jù báyìí lọ kìí ṣe pé Sheikh Muyideen Bello kó inú ilé ọmọ àárọ̀ láti lè kọ́ dìrì tá a máa ṣe gan-an á ṣe jẹ́ ká mọ gbogbo ìgbà tá à ń ṣe náà wà ẹ má jẹ́ àmọ́ àwọn tí wọ́n ṣàṣẹ́yìn gbà bàbá ti àwọn ò ní ṣàṣẹ́yìn
ọlọ́run ó sì bò tí ilé yìí ó dá o inú ọlọ́run máa jẹ́ ti ilé yìí orí ọlọ́run máa jẹ́ ti ilé yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó jẹ́ṣẹ̀ ìrandíran tàbí ètí bàbá wa náà tó bá jẹ́ pé ó kùdìẹ̀ nítorí èèyàn kùdìẹ̀kùdìẹ̀ wà kọ́lọ́n foríjì kọ́lọ́n foríjì ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ́n sì tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ ó tẹ̀ wọ́n sí àlùjánnà fìrdáùsì mo ti gbàdúrà fún wọn láàárọ̀ yìí bẹ́ẹ̀ni mo ṣe ń kí fájìrì lọ́wọ́ báyìí mo tó gbà wọn ọ̀rọ̀ wọn kà wá pé gbàdúrà fún Alhaji Sheikh Muyideen Bello Àjàyí Bello mo bá tún ṣàdúrà fún wọn ń bẹ́ẹ̀ mi dọ́dá o àwa ni ká múra kó ń kálukú yẹ sí ọwọ́ ẹ̀wò ó múra kó o ṣe dáadáa èmi ń ṣe dáadáa ń tèmi ilé ayé tèmi ń sì bọ̀rìṣà o ẹni tí máa ń bọ̀rìṣà kọ́ ya lọ dákẹ́ rẹ lé ní ilé bàbá rẹ ntọ́lọ́ ń wí ni pé ntọ́lọ́ ń wí ojú ń téèyàn sọ lọ ọlọ́run la bá ń lé ayé o ẹ̀sìn àbáláyé ni àti mọ́lọ́run ní ọ̀kan ọlọ́run la bá láyé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ìmọ́lọ́run lọ́kan ni ẹ̀sìn àbáláyé. kábíyèsí bí ọ̀rọ̀ tí bàbá sọ gan-an nígbà tí wọ́n ń bẹ láyé ilé arúgbó àwọn bàbá wọn àwọn ọmọ kan fẹ́ sọ di ilé òòṣà. wọ́n sì ṣe dáadáa. wọ́n wá wọ́n gbó ilé òòṣà wọ́n gbó dànù ní àfikún mọ́sáàsì tẹ wá bá ní sí yẹn. mo wá bẹ̀ mo sì wá mo dúpẹ́ mo fi appointment kan ní Àbújá lẹ̀ ni mo filẹ̀ mo cancel ni mo bọ̀ wọ́n ti fún mi lápẹ̀mẹ́ mo ní mo gbọ́dọ̀ dé Ìbàdàn òpó lábẹ́rẹ̀ ní mọ́sálásí lábẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni lábọ́ bẹ́ẹ̀ ni lábọ́ ni lẹ́yìn ọ̀ràn yẹn nígbà mo sì ń lọ bàbá dìmọ̀ báyìí wọ́n tún fọwọ́ lé mi kò bá kó o ṣe bẹ́ẹ̀ ni fọ́tò yẹn bẹ́ẹ̀ inú wọn dùn ní bẹ́ẹ̀ ni inú wọn dùn last time tí mo rí wọn bẹ́ẹ̀ ni níjọ́ yẹn bàbá dìmọ̀ mi gan ni owó ò rí ṣe bẹ́ẹ̀ wọ́n yẹ fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sí ẹ́ wọ́n ní fara tì yín. ọbẹ̀ aṣíwájú ìlógún bẹ́ẹ̀ ni ààrẹ mùsùlùmí ilẹ̀ lógún nìyẹn. ìlógún bẹ́ẹ̀ ni ok ìlógún bó ni ológun gbọ́ ọlọ́run ṣeun bẹ́ẹ̀ mo wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí bàbá ṣe ń jọ náà wọ́n dì nígbà mo lọ wọ́n dì mọ́ nígbà wọ́n bá tó fọ́ lé mi nínú báyìí èèmọ̀ tó mí ni tọ́lọ̀ ń bá ti sọ ń gbé báyìí ni ó ṣe àwọn èèyàn ọlọ́run máa tẹ̀lé tọ́lọ̀ ń bá pa lásìkò so wọ́n tún wá jókòó bí sẹ́gbẹ̀ẹ́ báyìí ayé fọ́tò bẹ́ẹ̀ ni fọ́tò yẹn mo ti ń lò ní ó ní mo ti rí lórí igi ọ ti wà lórí bí ó ṣe wà ní. bàbá náà ni wàá máa dá wákàtí ẹ̀wọ̀n pé ibi tọ́lá ó dé àwọn èèyàn bẹ̀rù pé wọ́n lè bá a lọ́lá wọ́n fò tọ́lẹ̀ wọn ò sọ bàbá wa ní ibi tọ́lá ó dé tí ó fi ní iyè kárí ayé ọ̀tá ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀ mọ̀nàfì ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀ abínú ẹni ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀ mọ̀nàfì ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀. bàbá wa ló ń bọ̀ láti Mẹ́kà lọ pàdé wọn nígbà tí wọ́n ráàyè jáde nínú airport ó tó wákàtí kan tí gbogbo àwọn èèyàn wá di ojú ọ̀nà àwọn tí wọ́n ṣiṣẹ́ ní airport gan pa wọ́n gbà pa àwọn ògbárò àlejò bẹ́ẹ̀ rí bí ẹ bá ti wá rìn tó mẹ́ẹ̀lì kan ẹ ti rí tí wọ́n ti gbé placard àwọn èèyàn ti di títì pé kábíyèsí Olúwo wọ́n débẹ̀ àbí wọ́n débẹ̀ kò sẹ́ni tí ò máa wo social media ọba Mẹ́kà ọgbà bàbá Olúwo lálejò tọ́gbà wọn lálejò rẹpẹtẹ àti mọ̀ pé oríire níbẹ̀ lára wọn láti Ìbàdàn sí Ìwó a sì fi wákàtí mẹ́ta rìn láti Ìbàdàn sí Ìwó lásán wọn ò já lọ èmi ọmọ káwọn ni àwọn ráìdà lè gun masini tí ó fo ẹsẹ̀ kan tí ó rí masini báyìí tó sì máa ń kú. ẹyọ tún mọ bàbá wa yìí èèyàn Ọlọ́run ni ó ilé èèyàn Ọlọ́run làwọn yìí wàláì
ilé òjíṣẹ́ Ọlọ́run láwà yìí bàbá Sheikh Muyideen Ajani Bello wọ́n sì parí mọ́sálásí yẹn kí á tó lọ orin pọ̀ ń parí mọ́sálásí yẹn wọ́n dẹ̀ sí wọ́n ní owó àwọn ní o wọ́n ní ìgbówó lọ́wọ́ ẹnìkan ìdá donation. ṣé a rí gbogbo pé ìta ń lò yìí Ọlọ́run ti fi hàn wọ́n tipẹ́ ní a fi mí jẹ president general ti fi mí jẹ mọ̀sẹ̀ ìjọba ń gbà yẹn. bẹ́ẹ̀ni o ti ju bí ọdún méjì lọ. a ní ọdún méjì kẹ president general àti 2016 ọdún tí mo gbọ́ bá ṣe dání. bẹ́ẹ̀ni. ebi àwọn ọba tí ń lówó jàǹkàjàǹkà tí ń ta gbogbo lẹ̀ẹ́lẹ̀ tẹ́lẹ̀ Èkó ló yẹ kí wọ́n gbé lọ àbí àwọn ọba Èkó tí wọ́n ń talẹ̀ 2 billion kọ́lé yẹ tí wọ́n fowó bọ̀ wọ́n ti mọ̀ pé àlọ́ ọlá ò wà ọlá táwa fẹ́ lu ọlọ́ọ̀lọ́ ọlá tí ọkàn balẹ̀ tí ó pẹ́ abẹ́gbọ́ tí ó pẹ́ títí ayérayé lọ́lá tó bàbá ń sì ti rí aláwọ̀mọ́ yóò ní parẹ́ o kẹsẹ̀ orúkọ bàbá yóò lè parẹ́ orúkọ ẹ̀ ní kábíyèsí níjọ́ mo ti ń sọ fáwọn èèyàn mo tún fẹ́ sọ fún ẹ̀yin ìyá wa lónìí ọdún 28 rèé tí bàbá ti ń wá sí wò ẹ tí wọ́n ti wá sí fún wa ní o wàláhì tàláhì mi wí sí wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa ìyá kò sí ní jẹ̀yìn ìyá wa bẹ́ẹ̀ni tọmọtọmọ tìrántìrán ọmọ ẹ̀ẹ́dìran Muyideen Ajani Bello wọn ò ní tòsí wọn ò ní rí pọ́njú o gbogbo àwọn aláwọ̀mọ́ yìí náà gbogbo ẹni tó gbà ń pé òjíṣẹ́ dáadáa ní bàbá yìí ṣe dáadáa èmi ò lè sunkún ó dùn yàn mọ́ a gbọ́dọ̀ sọ fọ́lọ́n bẹ́ẹ̀ torọ́ lọ́n ló ní ó tún fẹ́ lọ lòǹbò mi ó tún ti mú lọ ó fẹ́ lọ lòǹbò mi tí wọn ò tí ì mọ́ lọ́n bẹ́ẹ̀ kó tún lọ sòótọ́ mi bẹ́ẹ̀ kò ní wá ní àwọ̀ táwa mọ̀ ó lè wá lọ ó lè lọ jẹ́ pé bóyá kèfèrí kan àwọn fìràwọ́nì kan tí wọ́n ọ̀dà ní ọ̀wà ní ọya ìwọ́n tó ń bọ̀ ìsàtẹ́lẹ̀ ọya mọ́ sótọ́ ẹ̀mí àwọn ọlọ́run ọ̀dẹ́mi tuntun yọ̀dá fún wa ẹ̀yin yá wa ẹ̀dùnnú ẹ má sọkún o ẹ̀yin kọ́ lẹ ní o ẹni tó ní nǹkan ló mú nǹkan ẹ̀ lọ wọ́n bá jẹ́ yín lọ́kọ́ mú lọ́gbọ́n kí làwọn ó sì ibi ìyá wa kan lọ òun wà àfi yọ wọn o àfi ń gbókọ lọ́nga ní pé ntọ́lọ́mbà ti ṣe ẹ má bi léèrè o ẹkún kọ́ o alihamdulilayi ẹ jẹ́ kó pẹ́ yín ọ̀pọ̀ èyí tó bá dúpẹ́ jù láyé ń sàkárí tún àṣìdáàmù kan ẹni tó bá dúpẹ́ jù òun ló rẹ̀ lọ́wọ́ wa so competition alihamdulilayi ọpẹ́ òun ni kí ọ wà lọ́wọ́ yín báyìí o competition rẹ̀ òun ni kọ́ wà lọ́wọ́ ẹni tó bá ṣe alihamdulilayi jù pé o ṣe ohun ọlọ́run o ṣe o yóò dáa fún ọ èmi dúpẹ́ o pé mo wá bí lẹ́nìí pé mo tiẹ̀ lè débí lẹ́nìí tó bá yẹ pé mo ti lọ ń bọ́ ṣé mi lè débí àwọn mi fẹ́ débí ohun ò lè dé ẹlòmíì fẹ́ débí láàrin ọlọ́run sì ti mú lọ abẹ́rù pé gbogbo ẹni tó fẹ́ wá bí yìí ló lè débí èmi débi ọmọ dúpẹ́ o wá sì wọ lọ́hùn
ọba jẹ́ ń délé láyọ̀. Orí ahọ́n ló wà àṣẹ Ọlọ́run ní máa ṣe ẹsẹ̀ àfọlọ́ọ̀lẹ̀ èmi bẹ́ẹ̀mi ṣe wà yìí mo takùtọ̀ lọ́hùn ẹni tí ọba takùtọ̀ lọ́hùn ó ń lẹ̀rú máa bà ẹ̀rù ọ̀bẹ mi nígbà ọba ti lọ yá ṣe tó bá ti lọ yá ẹ̀rù kúkan ọba mi nítorí kọ̀ láṣẹ lórí mi ẹ̀rù rẹ̀ ọba mi ẹ̀rù ẹni tó dá ikú nọ́mbà nígbà ọba wù ọ̀yá tó bá ti yá ọ̀yá nù o. Orúkọ Ọlọ́run náà ni láàtàkàṣà òun náà. Kábíyèsí o. Wá àkàṣà ó ní ewu lẹ̀ ń páyé èèyàn sí Ọlọ́run lémi ni ẹ̀ páyà lórí mi mo dá ẹni tí ẹrù kò lágbára agbára tó ní èmi ni. Ṣé bẹ́ẹ̀ ní nọ́mbà àwọn ọmọ wọn? Pẹ̀lú ògbó Ọlọ́run. Ògbó lágbára Ọlọ́run. Àgbà wọn bá ń fún yín nọ́mbà àtàwọn náà ṣètìgbọ́ mo wá kí ní ẹ̀rọ ní ọ̀rọ̀ méjì rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wá já sí alhamdulillah. Yá wá dé ládìdá. Ẹjá gbọ́lọ̀ ń tóbi. Allahumma ayini dawa, Allahumma ayini dawa, Allahumma ayini dawa, Allahumma ayini dawa. Pẹ̀lú wa ṣe pẹ̀lú yín lọ́lọ́wà ó bẹ́ pẹ̀lú àwa bíbẹ̀ jẹ́lẹ̀ tolúwa ní. Allahumma ayini dawa, ṣé o mọ èyí bàbá tiwa. Allahumma ayini dawa, Alhaji Rasheed President General. Allahumma ayini dawa, ìdáyà tí wọ́n ṣe ní yàrá. Allahumma ayini dawa, Olúwa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yín lọ́lúwa ó bẹ́ẹ̀ pẹ̀lú àwa bíbẹ̀ jẹ́lẹ̀ tolúwa ní. Allahumma ayini dawa. Ọba àlùbáríkà Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò wa láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ dẹ̀ bá wa comment, ẹ bá wa share videos wa. So we love you all. Thanks for watching.